50 million naira ṣùgbọ́n kí n tó fún yín ní 50 million naira mo fẹ́ káwọn tèmi kọ́kọ́ lọ wo fídíò yìí náà. tí n bá rí christian kan láyé lẹ́nu tó bá lè dáhùn mo fẹ́ béèrè béèrè kan tí christian yẹn bá dáhùn ẹ̀ mo fi ọba tó ní mí búra mi ò ní kó bí màá transfer 2 million naira fún christian náà ẹ̀ ń pè wé náà ní kuran ta ló sọ ní kuran ẹnu ta lè ti gbọ́ pé ń jẹ́ kuran níbo ló wà nù àlùkuran ìbí ń jẹ́ kuran olúwa ní ìyá. ṣé wàlẹ̀ kórè àdìyàkì. ọkàn nìyẹn ọlọ́dà kọ kuran nínú àlùkuran fan kẹfẹ́ o. iná azalina azalikórè àná ní tẹ̀síkọ́. náà ẹ wá wo iye gbogbo bí tẹ̀ lọ nínú àlùkuran ẹ wá mú kuran jáde náà. àti nínú pàtì tí mo ní ká tún gbọ́ ìbàbá Yusuf Adépọ̀jù mo challenge yín àtẹ̀yìn àti mùsùlùmí tó bá tún fẹ́ lọ́wọ́ kùnrin kẹ mú fásitì ẹ̀ka náà ẹ mú fásitì náà jáde nínú Kùránì ẹ mú wá fún wa níbi tí fásitì náà wà nínú Kùránì tẹ bá fi lè mú jáde máa fún yín ní 50 million naira ẹ bá fi lè mú jáde máa fún yín 50 million naira ẹ ń kàkà ẹ wọn the funnest part is that the funnest part ìwúni ìtumọ̀ tọ́tọ́ kà yẹn tẹ́lẹ̀ sọ tó mẹ́ fún yín tó bá fẹ́ kí n sọ tó mẹ́ fún ẹ bá mi kọ́kọ́ share fídíò kọ́ bá mi share fídíò kó dé tí gbọ́ wọn. Maliki. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم akí Ọlọ́run tó ní gbogbo nǹkan tán ọba tí ò ní bẹ̀rẹ̀ tí ò sì ní tán Ọlọ́run bá ṣàlékún ìkẹ́ àti gẹ̀fà nàbí wa Muhammad khataman nabiyyin wa imam al-mursalin lẹ́yìn náà akí gbogbo àwọn ẹni rere tí wọ́n tẹ̀lé ànábì tí wọ́n ní sami'na wa ata'na tí wọ́n lá gbọ́ àsìgbà lẹ́yìn gbígbà àti gbígbà yẹn wọ́n tún wá ní ghufranaka rabbana a kì í máa ní ìkórí ọmọ mi o ghufranaka rabbana wa ilaykal masir lẹ́yìn ìgbà tá a máa fi gbogbo àsìkò máa béèrè ìyọ́nú rẹ àforíjìn rẹ kò sì dá wa lójú tó àdá gbọ́dọ̀ rẹ lápadà sí. a kí gbogbo ẹ̀yin èèyàn káàkiri gbogbo ayé Abdulmalik Musa èmi fẹ́ báyìí sọ̀rọ̀ ní ìbásọ̀rọ̀ abiyamọ àti àfáàbìnrin ṣínú al-Qur'an Ọlọ́run ní wa ma utitum minal ilmi illa qalila tó bá jẹ́ pé ẹlòmíì ni mo bá fẹ́ bá sọ̀rọ̀ tí kìí ṣe wọn ó ní ahọ́n tí ń fi bá sọ̀rọ̀ àmọ́ kò sí irú bí mo lè lọ níbi èdè Lárúbáwá tí ò yé ọ ọwọ́ ipò yí ọ yẹn tó wá tako yẹn olùgá àbàmìjẹ tí mo sùn tí ní òru nígbà mo parí kẹ́hámọ́lé mo wá gbé fóònù gbígbé tí máa gbé fóònù péjì rẹ ló wá níbi péjì tí Malam Yusuf tó ti ń sọ̀rọ̀ nípa Al-Qur'an nǹkan kan ni mo kọ́ fẹ́ kó mọ̀ kò sí ìgbà kan tí Malam Yusuf tí máa pera rẹ̀ ní àfà comparative lecture ló ń ṣe ó dẹ̀ understand the comparative. This comparative lecture kò kìí ṣe tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn kan ti ń ṣe látọdún tó pọ̀ ṣáájú àsìkò yìí tá a wà yìí. Malik àwọn areas tí ò ń lọ láti fi takò wá yẹn kìí ṣe kó lè ṣe nǹkan kan fáwa o ṣùgbọ́n ẹ̀rù ń bà wá fún ọ̀la Islam ẹ̀rù ń bà wá fún ọ̀la ìsìn mo wá béèrè pé iṣẹ́ tó ń ṣe yìí ó ń jọ ìṣe Abu Jahal ní àsìkò tá nàbí ń lo ìsẹ̀mí iṣẹ́ yẹn ó ń jọ ìṣe Nàmúrúsù ní àsìkò ìsẹ̀mí ànábì Musa torí mo rántí pé Malik Musa òun ló ń jẹ́ wo makaraja al-huruf wo bí o ṣe gbọ́ lọ́rọ̀ tí lọ́rọ̀ rẹ tó wà fasih ó ní àlàáfíà ṣùwárí bí nǹkan yẹn ṣe rí yẹn àti bí o ti ń ṣe yẹn abiyamọ lèmi tí èèyàn bá ń wò tó bá jẹ́ pé ọ̀nà tó tọ́ ó ló ń lo ìmọ̀ yẹn sí kò sí abiyamọ kan láyé tó ní wù kò sí ẹ̀dá náà láyé tó lè jẹ́ abiyamọ Malik lọ mọ̀ lénìí tó bá jẹ́ pé ọ̀nà tí wọ́n tọ́ sí yẹn ó ń lo ẹ̀sìn sí kò ní sẹ́nìkan tó ní wù
mo á fẹ́ pe àwọn àfáà ṣàkíyèsí ṣáájú kí n tó pè wọ́n ṣàkíyèsí àyá Al-Qur'an tó kà láti fi discourage ayé yẹn ìwọ fúnra ẹ náà mọ̀ wípé kì í ṣe ń tọ́lọ̀ ń sọ nìyẹn. Awalan Malam Yusuf ṣèkátọ̀ lórí bó ṣe gbé àyá yẹn kalẹ̀ ó ṣe mistake gẹ́gẹ́ bíi pé Ọlọ́run nìkan òun lọ́ba tó pé kò sẹ́ni tí ò lè ṣèkátọ̀ lórí gbígbé àyá yẹn kalẹ̀. Malam Yusuf ó ṣe mistake àmọ́ mistake tiẹ̀ ni pé kì í ṣe bó o ṣe tú àyà yẹn òun láyà yẹn ṣe rí o ó yé mi ó sì yé wọn náà ó tú àyà yẹn nítorí ibi tó fẹ́ lò sí ibi tó fẹ́ lo àyà Qur'an yẹn sí Malik ibẹ̀ ló tú sí. Inú mi dùn wípé Ọlọ́run ní kò rí náà díẹ̀ ọba tó ní wá òun ló sọ ní Al-Qur'an nígbà òní yas'alunaka ani ruhi ó ní kul ruhu min amri rabbi wa ma utitum min al-ilmi illa qalila. Ebi nu suratu Taha ibẹ̀ láyà Qur'an tí wọ́n mú wá ìgbà tí wọ́n fẹ́ máa fasara rẹ̀ tafsir tó fún àyà yẹn Ọlọ́run ní bínú sí ẹ torí kò sí abiyamọ kan tí yóò máa wo bó ṣe rí yẹn àti bí brain ẹ ṣe sharp tó ọ̀gá àbànújẹ́ téèyàn ní ni pé wọ́n ní àwọn alùsùnnà lọ́tọ̀ ó ní ìbànújẹ́ téèyàn ní pẹ̀lú bọ́lọ̀ sí ní kò pọ̀ tó Malik ó pọ̀ gan ó pọ̀ gan ni Ọlọ́run ṣàánú rẹ̀ gan ni ṣùgbọ́n bí tó pọ̀ sí yẹn ibẹ̀ wọn á ní ṣẹ̀tán ti dúró díẹ̀ èṣù ti wá sọ ọ́ di irinṣẹ́ ó wà lò ọ́ káàkiri fún àtolórí àtẹlẹ́mù àtọkùnrin àtobìnrin àtàfà àtọmọ kéwù àtẹni tí ó mọ̀ ṣẹ̀tán ti lò ẹ́ gan ni ó bá tiẹ̀ fi nǹkan yẹn lẹ̀ fáwọn jahil tó bá ipò filẹ̀ fáwọn jahil kò ní strange ṣùgbọ́n wọn náà wo ahọ́n rẹ̀ jẹ́ kí wọ́n sọ tí wọn náà mọ̀ tó jẹ́ pé mo fẹ́ kó mọ̀ ẹnìkan ò ní mọ̀ nípa balaga àti mantik kó má mọ̀ bí ó ṣe tú Al-Qur'an ẹnìkan ò ní mọ̀ balaga kó mọ̀ mantik kó má mọ̀ bó lòun ó ṣe tú Al-Qur'an ẹnìkan ò ní mọ̀ sọ́rfù kó mọ̀ náhù kó má mọ̀ bí ó ṣe gbé ìtumọ̀ Al-Qur'an kalẹ̀. Malik njó rántí wípé àyá Al-Qur'an yìí ẹ jẹ́ nǹkan jáde a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run ní ma anzalna alayka al-Qur'ana litashqa ó dẹ̀ yí ẹ ó yé èmi náà ó yí ẹ pé máa ti ń bẹ́ẹ̀ yẹn máa ná fún yìí ni ó yé gbogbo àfáà o ìwọ náà mọ èyí tún máa ná fún yìí yẹn ó yé ẹ tán o torí kò sí nǹkan kan tí Ọlọ́run pé kó yé níbẹ̀ ó wọ fasih ṣùgbọ́n gbogbo ibi tó mú àyá Qur'an lọ sì má gbàgbé o wípé ní ẹ̀kọ́ tó kọ́ tí wọ́n kọ́ àwọn náà àwọn àyá kan wà tẹ́ pé nasikh wa mansukh ni èyí ò yàtọ̀ ṣé ìtẹ́mi àti ẹ̀ ń sọ Olúwa sọ yí pé ma anzalna alayka al-Qur'ana litashqa Ọlọ́run ní rí Ànábì Muhammad ìgbà míì wà tẹ́ pé tá a bá fẹ́ tú Al-Qur'an tó bá yí pé bí bẹ̀rẹ̀ láti bí àyà ó lè ṣe sábàbí táwọn tá a fẹ́ sọ fún òfin ní gbọ́yé a lè mú ìparí àyà ká fi tú ìbẹ̀rẹ̀ àtàárín ó yé mi náà eléyìí wá clear ó wà very glaring kò ní ìdí ká mú bẹ̀rẹ̀ ká mú àárín kò ní ìdí ká mú bẹ̀rẹ̀ ká mú àárín òun ni pé Olúwa sọ wípé èmi Ọlọ́run mi sọ Al-Qur'an kalẹ̀ fún yín kẹ́ ẹ lè sórí ibú mi sọ Al-Qur'an kalẹ̀ fún yín kẹ́ ẹ lè sórí ibú o litashqa bá mi fasara litashqa nítorí Ọlọ́run náyà kan nìyẹn náyà mi ò ní pé Olúwa bá àlékè ọlá sọ wípé ẹ̀yin olórí ibú ẹ má rò pé mo sọ Al-Qur'an kalẹ̀ nítorí yín o ẹ̀yin tẹ́ kì í ṣe olóríire ẹ má rò pé mo sọ Al-Qur'an kalẹ̀ nítorí yín o ẹ rí pé ó ti di ìtumọ̀ méjì tí àyá ẹyọ kan yìí tó mú wa
ìwọ náà wo tafsiri tí wọ́n fún Malik kò dáa ọwọ́ aláwọ̀ wo ni mo sọ kalẹ̀ fún ó ní illa tadhkiratan liman yakhsha ó ní àwọn tí mo sọ kalẹ̀ fún ó ní àwọn tó jẹ́ wípé ní gbogbo ìgbà ni wọ́n máa rántí mi tí wọ́n sì jẹ́ olùbẹ̀rù Ọlọ́run ó ní torí al-Qur'an tá ń sọ yìí tanzilan mimma khalaqa as-samawati wal-ard mimma khalaqa al-arda was-samawati al-ula ó ní mo sọ kalẹ̀ ta ló sọ kalẹ̀ ẹni tó sọ kalẹ̀ lẹ́ni tó ní agbára lórí ilẹ̀ àti tí ń bẹ nínú ẹ̀ àti sánmà àti tí kó sí inú sánmà Olúwa Ọba àlékè ọlá ló sọ bẹ́ẹ̀ nínú al-Qur'an lẹ́yìn náà Ọlọ́run à ń kà lọ bẹ́ẹ̀ títí tó fi bèrè tán Ànábì Mùsá ìwọ náà wo àwọn tafsiri tó fún Malik nítorí Ọlọ́run Ọba àlékè ọlá ó sì mọ̀ Ọlọ́run sọ nínú al-Qur'an pé ma yadhakkaru illa ulul albab Ọlọ́run ní mi sọ al-Qur'an fáwọn òfónú fúnra àfòun nílàákàyè nìkan tafsiri wo lọ́wọ́ àmúwá yẹn nítorí kíni Malik ṣé o nígbàgbọ́ sọ́ba yẹn rárá kò sí ìgbàgbọ́ rẹ nínú gbogbo ohun tó ké láti lè kéwù yẹn wípé gbogbo ohun tí Ọlọ́run Ọba àlékè ọlá ń sọ fún wa nínú al-Qur'an táwọn àyà kan bá wà ń bẹ táwọn kan takò kan ó nọ́mà àwọn àyà míì wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà tó sọ̀kalẹ̀ ní Mẹ́kà kèfèrí tí wọ́n àgbà fún Ànábì pọ̀ ní Mẹ́kà àwọn àyà míì wà tó jẹ́ pé bólúwa bá mú wa ìwọ náà wo ọ̀rọ̀ tí lápèjúwe wo bọ́lọ̀ ń ṣe bẹ̀rẹ̀ ń bọ́ Ọlọ́run bẹ̀rẹ̀ pé ọtí ó lóore ó sì ní àìdá ṣùgbọ́n àìdá abẹ pọ̀ ju dáadáa abẹ lọ Ọlọ́run sọ bẹ́ẹ̀ láàyè kan náà al-Qur'an ní ọjọ́ ṣáájú kọ́lọ́run tó sọ yẹn Ọlọ́run kọ́kọ́ sí ọtí lè wọ̀ fáwọn sọ̀hábà nítorí ọkọ̀ wí ni pé kí wọ́n máa mú pé ṣùgbọ́n tó bá ti dàsìkò òun kí wọ́n máa mú mọ́ ìgbà yẹn sọ rántí pé àwọn sàábé pín sí méjì àwọn kan sọ pé àwọn ò ní mú mọ́ àwọn kan ní àwọn ọmọ mú tí wọ́n bá ti ń tó bọ̀ làwọn á stop ẹ̀ ńgbà tó yá Ọlọ́run tó sọ àyà Al-Qur'an kalẹ̀ tọ́lọ́run fi sọ wípé ọtí ó láǹfààní ó sì ní aburú ṣùgbọ́n aburú bẹ̀ pọ̀ jàǹfààní bẹ̀ lọ àwọn sàhábà àwọn tán tún wọ́ lọ bíi pé wọ́n mú wọn tó pọ̀ sí nígbà tó yá Olúwa ní ọtí tẹ́tẹ́ adágbígbá máa yẹ̀mí wò gbogbo ẹ̀rí jísún min amali shaitan fajtanibu kéèyàn máa mú ọtí kó máa yẹ nǹkan wò kó máa ta tẹ́tẹ́ Ọlọ́run á pe gbogbo ẹ̀ ní irinṣẹ́ èṣù ìwọ náà wo bólúwa ṣe ń mú àwọn àyà Qur'an yẹn wá Abdul Malik èmi kàn láti bẹ̀ ọ́ kí n rọ̀ ọ́ kí n bẹ̀ ọ́ kí n rọ̀ ọ́ pé kó jọ kó ṣe sùúrù àwọn èèyàn tí wọ́n bá ń gbọ́rọ̀ yìí gbọ́rọ̀ rẹ wọ́n máa believe pé òótọ́ ni gbogbo ń tọ̀ ń sọ ìwọ náà sì mọ̀ ó yé ọ ó yé èmi náà wípé kì í sòótọ́ ó yé ọ ó yé mi pé irọ́ ló ń pa ẹ jẹ́ kí wọ́n á lọ sí ọ̀dọ̀ gbogbo madaris ò ti English ni mo mean o gbogbo schools pàápàá jùlọ tá a ti ń kọ́ both Western and religion study láti primary títí wọ secondary ẹ jẹ́ kí àwọn ọmọ tí a bá ní ọmọ ṣe tahfizul Qur'an kí wọ́n máa mọ ìtumọ̀ al-Qur'an ẹjọ́ mọ ẹ sì máa try láti máa fi làákàyè gbin ìgbàgbọ́ sẹ́ni wọn wàláì kankan ò sọ ẹnikẹ́ni di ẹni rí kankan ò sọ yẹn di ẹni tí ò ní gbàgbọ́ jẹ́ àmọ́ pé Abdul Malik wọ́n lọ́dọ̀ àwọn alùsùnà ló ti kẹ́kọ̀ọ́ àfáà yìí náà wá ṣe mistake kan àfáà Kórèdé àfáà tó wà ní Àbújá yẹn tó máa ń dá wákà yẹn alùsùnà lòun náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ kò sí ẹ̀sìn kan láyé tí ò ní àwọn kàlámù síríyà àwọn ọ̀rọ̀ míì tó jẹ́ wípé bá a bá fẹ́ sọ ní náírà ní àlèpé ní bẹ́ẹ̀ tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ làwọn discussion tíyàn bá ní society ẹ rántí pé àwọn executive member wà what is the reason why tá a fi máa ń yẹ executive ṣebí ẹ máa rídi àwọn tá a jọ dá ẹgbẹ́ lẹ̀ wípé àwọn kan bẹ tí wisdom wọn kún
tó jẹ́ pé kì í ṣe àwọn ọ̀rọ̀ míì wà tó jẹ́ pé àní fẹ́ gbé lọ general tó jẹ́ pé láàrin àwọn executive nìkan ni bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan. àwọn ọ̀rọ̀ míì wà tó jẹ́ wípé àwùjọ bí tá a bá ti ń practice ẹ̀sìn wa nìkan ló yẹ kì í ṣe bí tẹ̀sìn ti pín yẹlẹyẹlẹ ibi mọ̀ ń lọ nìyẹn. àwọn ọ̀rọ̀ míì wà nínú ẹ̀sìn tó jẹ́ pé àwùjọ bí tá a ti sọ ibi tó bá jẹ́ pé ẹ̀sìn wa nìkan là ń ṣe tí gbogbo wa sì gbọ́yé ibẹ̀ la ti sọ kì í ṣe bí ẹ̀sìn ti pín yẹlẹyẹlẹ. ó ti di ẹ̀yin méjì báyìí tí wọ́n kóòtù lọ́nà tí ò dáa. Number 1 òun náà ni àfa Àkòrídé tó wà l'Ábùjá. ìgbà tó ń sọ̀rọ̀ nípa wípé ṣe gbogbo àdúrà nígbà ni ìgbà tá nàbí béèrè ìgbà tó béèrè àwọn ó wá conclude lórí pé ebi pákó ni náà wọ́n jẹ gbèsè kú ni náà. irú àwọn ọ̀rọ̀ yẹn ṣe rò pé àwọn ọ̀rọ̀ yẹn yẹ láwùjọ ibi tó ta ẹ̀sìn pọ̀ sí. ṣe rò pé ó ṣe déédéé ṣe rí pé wọ́n fi ọ̀rọ̀ yẹn kóòtù yín gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ní àwọn kèfèrí fi ń kóòtù yín ó làwọn tó sọ pé nóò ẹbọ làwọn máa ṣe òun náà fi ń kóòtù yín ọ̀kan nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ó ní ọ̀rọ̀ Sheikh Labib ọjọ́ tí ọ̀rọ̀ àwọn bandit tó ká Sheikh Labib lára gan níbo jẹ́ pé ọ̀rọ̀ ṣìfà nínú ẹ̀sìn ọlọ́run ṣì wá ní mushrik ọlọ́run ló mọ iye ewé lápèjú ètè mi bá ń jẹ́ ẹ̀jẹ̀ dín mo máa ń láìkè efinrin àti ewúro tí mo bá gbọ́ méjèèjì papọ̀ tí mo bá mú máa wá rí pé gbogbo ẹ̀yìn mi tí jẹ̀jẹ̀ dín disturb gbogbo inú mi tó ń dàrú ó settle. Olúwa fi ṣìfà sí ara ewé ó fi sára egbò ní tí wọ́n ń pè ní egbò ó ní àwọn tá a máa ń ha lára igi ó ní wọ́n ń pè ní egbò ewé làwọn tá a ń já ọlọ́run ló mọ iye ewé tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá àmọ́ táwọn ẹ̀rìn lọ rẹ̀ bọ̀ ń bẹ̀ tá a sì ní máa ń fà ní ẹ̀ tó jẹ́ pé àwọn tí wọ́n read forestry ní yunifásitì àti àwọn Ìgbò àwọn ni wọ́n mọ̀ jù nípa ewé mi wà tí pé bó bá rí wàá yẹpẹrẹ ewé tí ó sì ṣe sábàbí àlàáfíà fún ẹni irú ẹ̀ ṣẹlẹ̀ láyé ànábì Musa gbàtà ànábì Musa tó ń fi lórí fífọ́ táwọn èèyàn ní lọ já kí ní ẹ̀kọ́ jẹ́ tó ní rárá tóun bá ti gbóhùn lọ́dọ̀ Ọlọ́run bá wọn ṣe ń òní máa bọ́ lọ́run sọ̀rọ̀ Ọlọ́run á ní kí ló dé tí wọ́n júwe ewé ọ̀hún fún wọn tó jẹ́ ó nítorí pọ́lọ́run ìsọ̀rọ̀ ni Olúwa ní kì í ṣe gbogbo ìgbà ó ní mo lè make ara mi available lọ já ewé yẹn ewé táwọn ẹgbẹ́ rẹ sọ fún un ó náà lọ́jà tẹ́ pé lólò tí ó ṣe sábàbí ìwòsàn rẹ̀. ẹ jọ̀ọ́ Sheikh Labib wa ni bí àwọn ṣe wáyé wọ́n present ọ̀rọ̀ yẹn ní ọ̀nà tó jẹ́ wípé kò sẹ́ni tó wà níjókòó àtẹni ọgbọ́n tí ò gbọ́yé kò ní í ṣe pẹ̀lú ishraku billah pé tó bá lè jẹ́ sábàbí hifz tó bá lè jẹ́ sábàbí ìṣọ́ tí aburú wọn ò fi ní kàyàn tí ìbọn tí wọ́n yìn ò fi ní kàyàn kò sí tó ní kéèyàn mọ́ ṣe o ẹ wo bí tí wọ́n gbé lọ bí pé ó mì pé kò sagbára kankan ní ẹ̀sìn Islam ó mì pé kò sí ìsìjábà ń bẹ́ẹ̀ ẹ wo bí wọ́n gbé lọ òun ló jẹ́ ká máa sọ pé gbogbo àwa tá a já àfà pátápátá from A to Z gbogbo ọ̀rọ̀ tá a bá máa sọ ní gbangba ẹ jẹ́ ká máa ń jẹ kì í ṣe torí nǹkan kan o torí àwọn tán máa kó tiwa ni o ẹ sì mọ̀ pé lọ́dọ̀ Ọlọ́run kò ṣeré kò sáwàdà ń bẹ àwọn tán máa kó tiwa ìwọ̀n dúró de wa gan o ní ti ń bẹ lẹ́mìí wọn gan oníkan wó Islam tán yányá. Abdulmalik mo ń pè ní Abdulmalik nítorí pé alfarku wà láàrin Malik àti Malik wọn náà mọ ìyàtọ̀ tí ń bẹnu méjèèjì ó sì mọ̀ pé tó lágbára lórí gbogbo nǹkan ó tún wá ṣe pabambarì ó pera rẹ̀ lábìsọ déédéé ó kọ́ mùsùlùmí rẹ̀ òun ló gbé sórí page Malik ó sì dákun kó ṣe sùúrù inna Allaha ma'a sabirin ṣe sùúrù dákun ṣe sùúrù ẹnìkan kò ní ìdí kí a máa sọ̀rọ̀ àlùfànṣá Ọlọ́run náà ti sọ yìí pé wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi awnan wa idha khatabahum al-jahilun qalu salama àmọ́ bẹ́lọ̀ náà ni pé kó fún ọ ní hidaya ṣáájú kọ́lọ̀ náà tó conclude lórí shaitan ó ní àwọn processing Ọlọ́run bá fún ní ó fi àyè lẹ̀ fún gan tó fi ń rọ̀ lórí kó gbà tó fi ń tù lórí kó gbà ṣáájú kó tó make a conclusion. Dákun Malik ṣe sùúrù Malik Ọlọ́run ní padà lẹ́yìn wa Ọlọ́run ṣàánú wa gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ dúró déédéé o ẹ dúró déédéé ẹ mọ̀ ń tẹ̀ ń ṣe o ẹ má jẹ́ kí inú ilé yín ó dàrú o
ẹ má pín ilé yín yẹlẹyẹlẹ o gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣe kó ṣẹ̀ṣẹ̀ o ó ti ń ṣẹlẹ̀ bọ̀ láyé àwọn ànábì Ọlọ́run o ó ti ń ṣẹlẹ̀ bọ̀ látàyè wọn o ẹ ṣe sùúrù o gbogbo ẹ̀yin tẹ́ ń borí social media tẹ́ ń sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn yìí gan ó ti ẹ̀ tó blogger kan tó máa ń ṣe ojú rẹ̀ jojú àwọn àfáà bọ̀ tó máa ń jó Barrister gan tó máa ń rèdí báyìí ìgbà tó máa ní contribution lórí ọ̀rọ̀ yìí mo wà highly disappointed nípa ọ̀rọ̀ Islam yìí gan ti súnyàn ọ̀rọ̀ Islam sún ẹ ọmọ ọdún mélòó làwọn tí wọ́n convince yín yìí ọjọ́ wo ni wọ́n bí wọn ṣe báwọn tó bí wọn ní ẹ̀sìn ló jẹ́ wọ́n fi wọ́n lè kéwù torí kí Islam wọ́n lè bá wà sábẹ̀t Ọlọ́run ló sì ní hidaya kéwù tá à ń wí yẹn lábára tá à ń wí yẹn àti kéwù tá à ń wí yẹn ó yàtọ̀ sí ìgbàgbọ́ iman ó yàtọ̀ sí kéwù ó yàtọ̀ sí mọ̀ èèyàn a máa nímọ̀ tí ò sì ní nífẹ̀ẹ́ ni tó nímọ̀ yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ní padà lẹ́yìn wa ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين